Alhamdulillah, Ọlọ́run bá ṣe dáadáa fún yín sá. Akamakum karim. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ kẹtẹ ti sọ́njò ní bọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ àwọn kan gbọ́ yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa sọ pé èèyàn méjì ni máa ń gbọ́rọ̀ yín ẹni tí ó gbọ́ yé àti ẹni tí ó sì gbọ́ nípa èyí tẹ́ sọ nípa ìyá Ọlọ́sùn tí àwọn èèyàn ń dáwó fún tán fún mọ́tò tán fún ilé tán fún gbogbo ẹ̀ tẹ́ sọ pé irú òrí yẹn ẹ̀yin ò tẹ̀lé àdíà yẹn lọ ẹlòmíì wá gẹ́gẹ́ bí lára àbí bíi pé orí tọ́lọ̀ ń ṣe fún ń bí yín nú òun láfẹ́ kẹ́ bá wa tún àlàyé ṣe lérí ẹ̀ nítorí káwọn yẹn tún lè gbọ́ yé dáadáa ayakumullah. Alhamdulillah èyí tí ó wà ń bẹ̀ ni wípé kọ́lọ́n kí ó ṣamọ̀nà wa. Àmín ya Allah. Ọ̀rọ̀ yọ Ọlọ́sùn ò sí yọ Ọlọ́sùn kò ní nǹkan kan ṣe pẹ̀lú èmi ọ̀gbọ́ àgbẹ̀yísà mi ò dẹ̀ sọnú ọ̀rọ̀ mi wípé n tí wọ́n ṣe fún yọ Ọlọ́sùn ọ̀dà kò tí yé báwọn bọ̀ n tí mo sọ ń bẹ̀ ni wípé ìyẹn ò sínú mizanu hasanat ìyẹn gbọ́dọ̀ sí ìwọ̀n sínú òṣùwọ̀n dáadáa nínú àkáǹtì yẹn kìí ṣe ẹ̀sìn kọ́ kìí pé ìyẹn àgbọ̀dọ̀ tú sí pé èèyàn ṣe dáadáa fẹ́ sìn ọgbọ́ kọ́dà àgbọ̀dọ̀ tú sí wípé èèyàn ran ẹ̀sìn lọ́wọ́ ó ti yé. ibo ló wá já sí sá. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń rorí gan-an ó ti yé but àwọn míì ń bẹ tọ́já sí pé ọ̀tọ̀ níbi tí ròrí tí wọ́n máa ń ṣiṣẹ́ lọ gbogbo tí mo ń sọ yìí náà kì í jẹ́ pé bóyá àfi takù àfi ṣètánà di oore fún ẹni tí wọ́n fẹ́ sọ oore fún ó ti yé bọ̀ ní tí ń jẹ́ àkíkà tí ń jẹ́ àkọ́ ikú agbọ́dọ̀ máa sọ fúnra wa nǹkan tí mo sọ ń bẹ̀ ni mo ní mi ò fọ́lù ráàyè yẹn ideology yẹn mo ní mi tẹ̀lé mi fọ́lù rẹ̀ ó ti yé so ìgbà tí ideology yìí pé òòsà oníwọ̀ lọ́rin nígbà ẹbọ ó ti yé báwọn ó rí kí mo fọ́lù so mo follow ideology wọ́n gbọ́ ti dọ̀rọ̀ yìí pé wọ́n ń dáwó fún ìyá Ọlọ́sùn kankan mo so ọ̀tọ̀ mọ́kìfù tèmi lórí ẹ̀ so mọ́kìfù àwọn tó kọ́ àwa ní kéwú àwọn èsè mọ́kìfù wọn èsè nǹkan báyìí so because ìrònú ọ̀tọ̀ Ọlọ́run làwọn fi ṣiṣẹ́ so to understand so kì í ṣe pé bóyá yẹn ti kanta yẹn àbí yẹn fi bú yẹn àbí yẹn fi ṣe lára kọ́ èmi ti èyàn tí mo ti wẹ̀ sí Islam ní Jakmal ó ti lé ní 500 ó wà lákọọ́lẹ̀ ni láti 2010 láti bẹ̀rẹ̀ sí kọ́ wà nù kíní 2010 2011 12 bá a ṣe kọ́ kalẹ̀ ní iye èyàn tọ́kọ̀ kan jẹ́ ó ti lé ní 500 ó ti yé so abayọ̀ kí bóyá ń gbà tẹ́nìkan wọnú ẹ̀sìn inú wa ń bì á sì tún wé èyàn sí Islam dì sí táwọn èèyàn sì ń rí bẹ́ẹ̀ lásìkò tí ò sí fídíò à ń ṣe láìfù ó fi adásìkò tí láìfù yìí tún dé but nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé bóyá kí n ṣàlàyé ìròrí mi káwọn èèyàn lè wòkè bóyá ìròrí tèmi náà bí wọn bá tiẹ̀ ní tẹ̀lé wọn máa mọ̀ pé òun náà rọ̀rọ̀ sọ ọgbọ́ bí wọn bá tiẹ̀ ńlá káyì ẹni tí ò ńlá káyì náà sọ̀rọ̀ mi ń gbà mí wá ní ọ sọ̀rọ̀ tó dá lónìí ó ti yé wa fíkírà ọ̀hún ni wípé àfọ Òkútagidi ló pilẹ̀ iṣẹ́ lédèṣẹ́ jihad gẹ́gẹ́ bí bàbá tó bí wọn ti ṣe ó ti yé náà èmi àfọ Òkútagidi ẹ̀ẹ̀mejì iná lọ́lọ́n kádàrá wípé àjọ jòkó báyìí alákọ̀ọ́kọ́ ni ọjọ́ tí wọ́n ń ṣe ìnáwó nílé wọn tí wọ́n pè mí níwàásí ó ti yé ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ tí wọ́n ń ṣe lọ́ǹchì masalasi wọn tó máa pé ìjòkó ni kò sí ìjòkó àjọsọ ọ̀rọ̀ ń bẹ̀ ní tí wọ́n pè mí fún ni ó ti èyí sì rí mi ń pè bóyá alágbájá máa ń rìn kí kò sínú àtàyè sá. bọ̀ bàbá Òkútagidi ìta náà àwa fẹ́ wọn dáadáa látara jihadi tí wọ́n ṣe fún Ọlọ́run ẹ̀rí kí n máa sọ gbogbo wa kò sígbà tẹ́mi ò kí ń sọ̀rọ̀ wọn. náà àfọ Òkútagidi tòní tí ń jẹ́ khalifa bàbá òun lọ́wọ́ akọ́ bẹ̀rẹ̀ àlọ́bí Ọ̀ṣun níjọ́ tó lọ bí Ọ̀ṣun ọ̀hún pẹ̀lú àwọn ọmọ akéwù rẹ̀ tí wọ́n bá jáde sí njọ́ náà tí wọ́n bá pa ọ̀tá rẹ̀ ó ti yé wa ọlọ náà nù a máa ṣe kul huwa Allahu fún wọn nínú sàárè a máa ní ọbọ̀gun ẹ̀sìn lọ. tó ìyá Ọlọ́sùn wá jáde ọba àfọ Òkútagidi ọba ló kọjẹ́ ó blackmail ẹ̀ ọpa irọ́ ma buhtan irọ́ yẹn wá lágbára débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kọ́kọ́ gbà á ó ti yé ní àkọ́kọ́ gbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ pé báwọn ọgọ̀tán nìsín gbogbo àwọn ti máa ń ṣẹnu ìgbà tó wá yá tọ́lọ̀ ní kí àṣírí ó tú ti gbogbo ayé rẹ̀ wípé wọ́n parọ́ mọ́ Khalifa Òkútagidi ni ó ti yé so ọ̀rọ̀ náà di ọ̀rọ̀ kóòtù ṣe máa pé Khalifa Òkútagidi ti pèrègede báwọn ó ti ní bàrà ó ti yé Ọlọ́run ti fọ́ ọmọ àmọ́ torí kí ni wọ́n fi blackmail ẹ̀ torí kí ni Islam torí ọgbọ́n ẹ̀sìn ó ti yé
nam ìgbà tọ́rọ̀ náà wá di kóòtù àwọn retí wípé ẹni tí ọba yẹn ló kọjá wọ́n fún ní ìtanràn kó san owó ìtanràn tí n tó ṣe ni nígbà wá rí outcome rẹ̀ wípé ẹni ọba yẹn ló kọjá ó ti yé òun tó àwọn lọ́ba tó dẹni tí wọ́n tún gba ìlú fún tí tó ń jó wọ́n bá tún fún nílé wọ́n bá ń fún mọ́tò wọ́n bá ń fún ní maka bẹ́ẹ̀ ni wọ́n ń fún ní lẹ́ni tó bá yẹn ló kọjá mo wá retí ọjọ́ kìíní ọjọ́ kejì pé bọ́yá àti àwọn tí wọ́n sọ pé àfọ Òkútagidi náà o ẹgbẹ́ mọ́tò kan fún wọn àfọ Òkútagidi náà o ẹ fún lé kan àfọ Òkútagidi náà o ẹ sì báyìí fún káàtì ẹlẹ́ni yìí wọnú ìsìlámù ajẹ́ pé sábà bí àfọ Òkútagidi ni ó fi wọnú ẹ̀ tọ́ra àfọ Òkútagidi ló fara gba ọgbẹ́ ìbanilórúkọjẹ́ rẹ̀ òun nìkan lọ́nà. kódà ẹ sọ kíní kan fún aládẹjọ́ náà pé ó yẹ kí ìsìlámù segregate àfọ Òkútagidi. so òun nìkan lọ́nà tó bá já sí wípé ó kọ bàbá tí bàbá náà ti bíúdì tẹ́lẹ̀ ó wá bàjẹ́ lásìkò náà ó ti bá pọ́kàn yóò ṣe bàjẹ́ fáínà náà nìyẹn. àfọ Òkútagidi wá síbẹ̀ àwárí mọ́sálásí tí bàbá Òkútagidi tàná kọ́ tòun ti gbogbo jihad wọn àti gbogbo ẹ̀ tí wọ́n kọ́ kù láàbọ̀ tí wọ́n ò tí ì parí ẹ̀ wọ́n ṣe lọ́ǹtì rẹ̀ ní nǹkan bí oṣù 5 sísìn bàbá wa dáńbọ̀ lọ́wọ́ sí wá sí èmi náà wà ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n pè láwọn èèyàn lálálálálálálálá lẹ́yìn ọ̀pẹ bàbá Sàràkí nìkan tó wá kò sí èèyàn ńlá kan tó wá mọ́ wọ́n sì fìwé pé ń kálukú wọn gbogbo owó tí wọ́n pa ń bẹ̀ ò tó 500,000 níjọ́ náà mọ́tàlásì ń bẹ́ẹ̀ ní ṣètò yẹn parí ẹ̀ ó ti yé àwa ń gbọ́ wípé ìyá Ọlọ́sùn gba mọ́sálásí ìyá Ọlọ́sùn gba mọ́tò ìyá Ọlọ́sùn gba ilé ó ti yé ẹni wọ́n wá bà ló kọ jẹ́ kí ni òun gbà àbọ̀dàl kìámà kí ẹ̀san àfọ Òkútagidi ó tó tọ́lọ́hún yìí sẹ̀san fún yàrá yé gbogbo àwọn tán tẹ̀lé àná Muhammad ogun tán bá darí ogun ṣe bá máa pín àwọn maganimu àwọn ghanaimu ogun àwọn èrè ogun wọ́n pín kalẹ̀ gbogbo mùsùlùmí ọ̀yà wọ́n mú tiẹ̀ wọ́n kálukú mú tiẹ̀ eléyìí ní ó jèrè rẹ̀ wọ́n ń jèrè ogun láyé wọ́n sì tún jèrè rẹ̀ lálùkìyàmà ni ó ti àfọ Òkútagidi wọn bẹ́ ńlẹ̀ ni àwárí náà òun ni fíkra mi fi wá lọ síbi wípé ajá sí wípé gbogbo ẹni tí bá ti ń báyàn ló kọjẹ́ láyé àwọn ni wọ́n ma upgrade ẹni wọ́n bá bà ló kọjẹ́ wọ́n ma downgrade ìtumọ̀ ń tọ́fà tèmi fi ní vọ́lù nìyẹn bóyá kẹ́ni wọ́n bá ń là káyìn náà wá wò wípé túláàsì mọ́ gbọ́dọ̀ follow orú ideology bẹ́ẹ̀ so kì í jẹ́ pé bóyá àbí àfibínú ẹnìkan so kí oníkálukú wọ́n máa tù sí kẹ́ má sì gbọ́ ní tèmi ń sọ ń bẹ̀ ni wípé bàbá fẹ́ appreciate yàn àfa Òkútagidi lọ́tọ́ sí appreciation láti jọ́nà dèsìn àti mẹ́nsẹ̀ nìkan kún ní àfa Òkútagidi ó nílé àbí onílẹ̀ tí ó kọ́ mọ́sálásí àti ilé kéwú sí àìrẹ́ nìkan sọ́ dèsìn tọ́ yàtọ̀ òun nísìnyí òun gba nǹkan òun lọ ṣé ẹnìkan máa wá ní kémi ọ́ tẹ̀rí lu ideology bẹ́ẹ̀ tó yẹ pé ojú ọ̀nà dáwà ni mo wà lábàtọ̀ lọ́mọ kéwú tó níyì ọmọ kéwú tí ń bọ́ lóòjọ́ tó sì níyì àwọn tí ń jẹun lábẹ́rẹ́ nínú àwọn ọmọ kéwú ó sì láàyè tó ti lè máa ṣe kútúbà èyàn ta ẹlẹ́kọ̀ọ́ mọ́sálásí fún sóhun ní ó ṣe kútúbà mọ́sálásí àbí ọjẹ́ ìmámù ń bẹ̀ tó bí mi ò àwọn èèyàn ìròrí oníkálùkù òjọra wọn so eléyìí ò kí ń ṣe èébú eléyìí ń jẹ́ àkíyèsí fáwọn mùsùlùmí torí pé tá a bá dẹ́kun orú nǹkan báyìí àwọn èèyàn máa attack Islam roughly wọ́n sì máa attack Ìlọrin roughly torí wọ́n máa yàn pé táwọn bá ti attack wọn táwọn bá padà kọ́kọ́ àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ òde lókù tí ó tẹ̀lé àwọn ẹnu wọn bá ti wá ba orúkọ rẹ̀ jẹ́ òun àti fámìlì ẹni ọmọ ara eléyìí so èsì ìbéèrè nu. Ọlọ́run jẹ́ àárín pẹ̀lú. Àmín, assalamu alaikum.